Africa Content TV. Mọ́tò gbogbo àwọn èèyàn ni wọ́n kó lọ, wọ́n pa àwọn èèyàn, wọ́n gbé wọn lọ, wọ́n kówó everywhere, wọ́n ti destroy gbogbo àwọn tó wà ládùúgbò ni wọ́n ti ṣe wọ́n léṣe ẹ̀wọ̀n ìbàlẹ̀jẹ́ ni nǹkan everywhere gbogbo ilé everywhere wọ́n bàjẹ́ everywhere wọ́n ti bàjẹ́ everywhere wọ́n ti bàjẹ́ gbogbo ilé ni wọ́n dìṣọ́ everywhere láti títí everywhere wọ́n ti bàjẹ́ wọ́n kó àwọn èèyàn lọ, wọ́n tún pa àwọn èèyàn, kó kún wọn lọ, wọ́n gbówó lọ gbogbo everywhere wọ́n ti dìṣọ́ gbogbo àdúgbò not ibi nìkan gbogbo ilé gbogbo àdúgbò ni wọ́n dìṣọ́ tí wọ́n bà gbogbo ẹ̀jẹ̀ lọ gbogbo àdúgbò pátá ìdìbò.